إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, ìpín ẹlẹ́ẹ̀kẹta ibẹ̀ náà ni a dé tí í ṣe al-fi'lul mahmuz ní ọ̀ndà af'alu sahiha gẹ́gẹ́ bí tó bá ń bá wa lọ ní àti ìbẹ̀rẹ̀. So ní kúkúrú àti kọ́ àwọn ènìyàn mẹ́fà tí wọ́n sì ń bíbà gẹ́gẹ́ bí a ṣe ṣe síwájú. So lónìí inshallah a kọ́ nípa àwọn tí a dojúkọ tí a ń bá wọn sọ̀rọ̀. So bí a ṣe máa ń mú wá ní èdè Lárúbáwá gẹ́gẹ́ bí a ṣe ń kọ́ bọ̀ òun náà ni a fẹ́ kọ́ ní òní inshallah. Ní báyìí a lọ sí ojú pátákó. Náà tí a bá wò dáadáa ìgbèbí tí a kọ́ náà ti wà dé náà nìyí gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń kọ́ tó sì ń bá wa lọ. So inshallah a dẹ̀ sọ pé kí o yí ẹ má jẹ́ kí a fojú kéré rẹ̀ ó ti yé. So ká pọnmi kómi omi náà fi máa ń pọ̀. So tá bá ti ń pọn kúnra wọn sí inshallah a padà rí nǹkan tí Allah ó ṣe ní rọrùn ní àìpẹ́. So a dẹ̀ ṣàlàyé fún wájú nípa gbogbo àwọn nǹkan àǹfààní tí èdè Lárúbáwá gbé dání tó jẹ́ gbé lọ́wọ́. So ẹni tí ó bá dẹ̀ ní ìbéèrè kan sí méjì àbáwọn nǹkan tí ó bá yé níbi ẹ̀kọ́ yìí so yóò rí àwọn description wa yóò máa rí àwọn Facebook page bákan náà Telegram channel so bákan náà YouTube channel gbogbo àwọn kìíní yìí la máa fi síbẹ̀ àti WhatsApp link so láti lè contact anything tí a bá nídìí níbẹ̀ tí ò yé wa. Torí nǹkan tá a gbé omi ẹ̀kọ́ yìí òun náà ni pé Amẹ́ríkà fi gbọ́ èdè ẹ̀sìn wáyé tó fi jẹ́ pé wọn ni máa tún nǹkan tí kò dára nínú Al-Qur'an àbí nínú hadith An-Nabi sallallahu alaihi wasallam. So ní bíbá yìí sìn ibi tá a dé náà ni àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bíbá tá a bá fẹ́ report wọn àmọ́ ní àkàlù náà wọ́n ti jẹ. So àyànpá àti sọ nǹkan tí wọ́n jẹ but and treat bí àwọn fíìlù yẹn ṣe máa ń change nínú èdè Lárúbáwá tó jẹ́ pé tá a bá rí we'll be able to identify it inshallah. So ní kúkúrú ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí náà ni ibi under fíìlù Salim ibi under fíìlù àwọn tí ó pọ̀ tí àwọn tí àdójúkọ tí a ń bá sọ̀rọ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní second person. Now so a fẹ́ mú fáìlù so ẹ̀dẹ̀ má gbàgbé so ohun tó bá ní ṣe pẹ̀lú fáìlù mahmuz so ti yẹn sìn so bí a ṣe wọ̀n náà láti wọ̀n yìí so ti yẹn sìn bá a ṣe máa wọ̀n náà láti wọ̀n yìí so bàbá sì ti wọ̀n dáwọn yìí sìn àti ní opportunity àti ní ìgbàláyè láti wọ̀n àwọn tó kù àtàwọn fáìlù mìíràn náà táwa bá rí tó tún jọ wọ́n pẹ̀lú àwọn definition tí a ṣàlàyé síwájú so bá ṣe máa wọ́n nìyẹn so a máa wá lè máa tábà tí wọ́n tán a lè máa rí tú bó ṣe ń paradà láti àyè kan sí àyè mìíràn inshallah. So a fẹ́ mú fáìlù mọ́dín ọkùnrin kan tí à ń bá sọ̀rọ̀ wa tó ti ṣiṣẹ́ yẹn sẹ́yìn so iṣẹ́ méjì láṣẹ. Iṣẹ́ aláwọ̀ pa lọ mú fáìlù mọ́dín ọkùnrin kan tí kò sí bíbá ẹ̀wà òun náà ni akala àti mùdí
iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú dọ̀máyù rọ́fọ́rì tó ń tọ́ka sí ọkùnrin kan tá a dojúkọ òun náà ni anta. Ṣé gbogbo àwọn àlàyé tá à ń ṣe yìí gbogbo ẹ̀ láti ṣàlàyé ní àwọn ẹ́písòdù tí a ṣe síwájú ibi tá a ti mú wọn wá. So ẹni tí kò bá tí gbọ́yé kó padà sẹ́yìn láti lọ wo àwọn previous video inshallah. So àti múdé tí dọ̀míru rọ́fì bá ti wọlé tọ fa'ilun madin yóò fún láàmù lè fa'il rẹ̀ báyìí yóò fún ní sunkún. Gbàtà dórí láàmù lè fa'il àbáfàtíhà àgbàdànù á fún ní sunkún. Bákan náà à ń tó wà ní àǹtà yìí àgbàdànù. So tàbá dàpọ̀ yóò wá di àkálítà. Àkálítà ìwọ ọkùnrin kan tí mo dojúkọ yìí ó ti jẹ. So afẹ́ mú fa'ilun madi àwọn ọkùnrin méjì tí a ń bá sọ̀rọ̀ wá iṣẹ́ méjì láti ṣe aláwọ̀ pálọ̀ mú fa'ilun madi ọkùnrin kan tí ó sì ń bẹ̀rẹ̀ wá òun náà ni akala àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ sínú dọ̀máyù rọ́fọ́rì tó ń tọ́ka sí àwọn ọkùnrin méjì òun náà ni antuma àti múdé. Tí dọ̀máyù rọ́fọ́rì bá ti wọlé tọ fa'ilun madi yóò fún láàmù lè fa'il rẹ̀ ní sunkún lórí láàmù lè fa'il àbáfàtíhà àgbàdànù á fún sunkún. Bákan náà à ń tó wà bí antuma àgbàdànù. So tàbá dàpọ̀ yá di àkálítùmá. So gbogbo àwọn workings tí a ń ṣe yìí ẹ tó bá ń bá wa bọ̀ yóò ti tètè yé wọn. So bí a ṣe ń wọ́n àti bí a ṣe ń gẹ̀ẹ́tì àǹṣà. So gbogbo kí ni ẹ máa jẹ́ kó rọrùn fún wa láti lè máa change ẹ̀ tá a bá ń sọ èdè Lárúbáwá inshallah. So afẹ́ mú fa'ilun madi àwọn ọkùnrin tó pọ̀ tí àdójúkọ wa tá à ń bá sọ̀rọ̀ iṣẹ́ méjì láṣẹ. Iṣẹ́ aláwọ̀ pálọ̀ mú fa'ilun madi ọkùnrin kan tí kò sì bíbá ẹ̀ wá òun náà ni akala àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú dọ̀máyù rọ́fọ́rì tí a máa ń lò fún àwọn ọkùnrin tí ó pọ̀ òun náà ni antum àti múdé. Tí dọ̀míru rọ́fì bá ti wọlé tọ fa'ilun madi yóò fún fáwọn lè fa'il ẹni láàmù lè fa'il ẹni sunkún alórí láàmù lè fa'il àbáfàtíhà àgbàdànù á fún ní sunkún. Bákan náà à ń tó wà bí antum yìí àgbàdànù tàbá wá dàpọ̀ yóò wá di àkálítùm. Àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí mo dojúkọ yìí wọ́n ti jẹ. So tàbá fẹ́ bí wọ́n náà nípa àwọn report láti ṣe sẹ́yìn bá ṣe bí wọ́n nìyẹn. Hal akaltum ta'ama hal akaltum ta'ama tẹ́ ti jẹun ṣe mọ̀ pá ń béèrè pé ṣé wọ́n ti jẹun sẹ́yìn so akaltum la máa lò. Tó bá jẹ́ pé wọ́n máa padà jẹun ni tí wọ́n ti jẹun àbẹ́ ń jẹun lọ́wọ́lọ́wọ́ so ó ní bá ṣe lò nínú èdè Lárúbáwá náà tó jẹ́ pé gbogbo èdè náà ló ní bí wọ́n ṣe máa ń lo àwọn ọ̀rọ̀ wọ̀nyí. So inshallah. So afẹ́ mú fa'ilun madi obìnrin kan tí àdójúkọ wá iṣẹ́ méjì láti ṣe aláwọ̀ pálọ̀ mú fa'ilun madi ọkùnrin kan tó sì ń bẹ̀rẹ̀ wá náà ni akala àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máyù rọ́fọ́rì tó ń tọ́ka sí obìnrin kan tí àdójúkọ òun náà ni anti àti múdé. Iṣẹ́ méjì láti ní tí dọ̀míru rọ́fì bá ti wọlé tọ fa'ilun madi yóò fún láàmù lè fa'il ẹni sunkún lórí láàmù lè fa'il àbáfàtíhà àgbàdànù á fún sunkún. Bákan náà à ń tó wà ń bẹ àgbàdànù tàbá dàpọ̀ yóò wá di àkálítì. Gbogbo obìnrin tí mo dojúkọ yìí ó ti jẹun. So tó túmọ̀ sí pé tẹ́ bá fẹ́ sọ pé ọkùnrin kan ti jẹ àkálítà ó ti jẹ. So alimtu annaka akalta mo mọ̀ àmọ̀dájú pé ó ti jẹun. Bọ̀dá yìí pé obìnrin ni ẹ sọ pé alimtu annaki akalti mo mọ̀ pé ó ti jẹun. So níta bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ní àkálítì so ó ti jẹun. So bá a ṣe sọ ní èdè Lárúbáwá nìyẹn. So bákan náà bá fẹ́ mú fa'ilun mudari àwọn obìnrin méjì tí àdójúkọ wá iṣẹ́ méjì láṣẹ. Iṣẹ́ aláwọ̀ pálọ̀ mú fa'ilun madi ọkùnrin kan tí àdójúkọ wá òun náà ni akala àti múdé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máyù rọ́fọ́rì tó ń tọ́ka sí àwọn obìnrin méjì òun náà ni antuma àti múdé. Tí dọ̀míru rọ́fì bá ti wọlé tọ fa'ilun madi yóò fún fáwọn lè fa'il ẹni láàmù lè fa'il ẹni sunkún lórí láàmù lè fa'il àbáfàtíhà àgbàdànù á fún sunkún. So bákan náà à ń tó wà bí antuma àgbàdànù tàbá dàpọ̀ yóò wá di àkálítùmá. So àwa wo iye sí gbogbo àwọn nǹkan tá à ń kọ yìí dáadáa á rí pé ó ń bẹnu tírà wa náà. So but nǹkan tí a ṣe tírà yẹn fún ni wípé ẹni tó bá ti mọ̀ tẹ́lẹ̀ yóò máa tètè yé ẹni tí ó bá dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ bá ṣe ń ṣàlàyé yìí ó máa lè padà sínú tírà yẹn
a lè understand bá a ṣe ń plus and minus yẹn inshallah. Tó a fẹ́ mú fi'lu madi àwọn obìnrin tí wọ́n pọ̀ tí àdójúkọ wá. Iṣẹ́ méjì la ṣe. Alákọ̀ọ́kọ́ a lọ mú fi'lu madi ọkùnrin kan tí àdójúkọ wá, òun náà ni akala àti mude. Iṣẹ́ méjì la ṣe lára fi'lu madi kó lè di fi'lu iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú dhamir raf'i tó ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀, òun náà ni antunna. Àti mude. Tí dhamir raf'i bá ti wọlé lọ fi'lu madi yóò fún láàmù li fi'li ẹni sukun àlórí láàmù li fi'li àbáfátíà àgbàdà náà fún sukun. Bákan náà antu wà ń bi antunna àgbàdà tàbá dàpọ̀ yóò di akaltunna. So àwọn obìnrin tí wọ́n pọ̀ tí ó dojúkọ yìí ẹ ti jẹ́. So ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣàlàyé láti àtọ̀mọ́ gẹ́gẹ́ bí ẹni tó bá ń bá wa bọ̀, so inshallah yóò ti rí pé eléyìí jẹ́ bí ẹ̀kọ́ 26 báyìí, 20 ó lé 6. So àwọn previous one tá ti ṣàlàyé sẹ́yìn, so yóò ti tètè yé. So tá a bá fẹ́ lo fi'lu akaltunna yìí, a ń rí dájú wípé kò sí ọkùnrin láàrin wọn. Tọkùnrin bá ti lè wà láàrin àwọn obìnrin yẹn, akalitun tá a ṣàlàyé níbí báyìí òun la máa ṣe kí ni òun la máa lò gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé bọ̀ náà ni inshallah. So bákan náà gbogbo àwọn àlàyé tá à ń ṣe yìí kò sì yàtọ̀ láàrin ọmọdé àti àgbàlagbà inshallah. So wá kúrò àwa tí à ń sọ̀rọ̀ àti èmi tí mò ń sọ̀rọ̀ tí àwọn olóyìnbó ń pè ní first person. So mo fẹ́ mú fi'lu madi èmi tí mò ń sọ̀rọ̀ wá pé kí n má fẹ́ sọ pé mo ti jẹ́ nídìí Lárúbáwá. So iṣẹ́ méjì láti ṣe. Alákọ̀ọ́kọ́ ló mú fi'lu madi ọkùnrin kan tí ó sì bíbẹ̀ wá, náà ni akala àti mude. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamir raf'i tó ń tọ́ka sí èmi tí mò ń sọ̀rọ̀, òun náà ni ana. Tí dhamir raf'i bá ti wọlé tọ̀ fi'lu madi yóò fún láàmù li fi'li ẹni sukun àlórí láàmù li fi'li àbáfátíà àgbàdà náà fún sukun. Bákan náà ana yìí àgbàdà náà sọ di tá domatu. So tá a bá wá dà pọ̀ yóò á di akaltu. So mo ti jẹ. So hal akalta, so ti jẹun. Bàtẹ́ bá bi ẹni yẹn pé so ti jẹun, so tẹ́ni yẹn náà bá gbọ́ lábá tó bá fẹ́ dá yín lóhùn yóò ní akaltu, mo ti jẹun, mo ti jẹ. So bákan náà a fẹ́ mú fi'lu madi àwọn àtàkọ̀ tá ń sọ̀rọ̀ wá tó jẹ́ pé kì í ṣàwa nìkan ni a ṣiṣẹ́ yìí. Ó lè bẹ̀rẹ̀ látòrí méjì, ó lè jẹ́ obìnrin kan àtọkùnrin kan, ó dẹ̀ lè jẹ́ obìnrin méjì àbóbìnrin tó pọ̀, ó dẹ̀ lè jẹ́ obìnrin tó pọ̀ àtọkùnrin kan wà láàrin wọn. So bá jẹ́ pé kì í ṣàwa nìkan la ṣiṣẹ́ yẹn, gbogbo èdè náà ló máa ń lò, ṣùgbọ́n láti sọ ní èdè Lárúbáwá. So a fẹ́ mú fi'lu madi àwọn àtàkọ̀ tá ń sọ̀rọ̀ wá. Iṣẹ́ méjì la ṣe. Alákọ̀ọ́kọ́ ló mú fi'lu madi ọkùnrin tó sì ń bẹ̀ wá, òun náà ni akala àti mude. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamir raf'i tó ń tọ́ka sí àwọn àtàkọ̀ tá ń sọ̀rọ̀, òun náà ni nahnu àti mude. Tí dhamir raf'i bá ti wọlé tọ̀ fi'lu madi yóò fún láàmù li fi'li ẹni sukun àlórí láàmù li fi'li àbáfátíà àgbàdà náà fún sukun. Bákan náà nahnu yìí àgbàdà náà sọ di nun fati alif madina. So tá a bá dà pọ̀ yóò á di akalna. Akalna àwọn àtàkọ̀ tá ń sọ̀rọ̀ yìí àti jẹ. Nígbà tá a bá bi àwọn èèyàn tó pọ̀ wípé hal akaltum, sẹ́yìn tí mo dojúkọ yìí, ọkùnrin tí mo dojúkọ yìí, ṣé ẹ ti jẹ, ẹ ti jẹun, a ti jẹun, sẹ́yìn kó lè jẹ́ nìkan ni ó dá láàrin wọn. Ṣùgbọ́n nígbà tó yẹ pé kí sóun nìkan ló ṣiṣẹ́ yẹn, nítorí máa ní pé akalna àti jẹun. So ẹ wá já òye sí gẹ́gẹ́ mo ti máa ń ṣàlàyé síwájú, ẹ rí pé eléyìí nínú rẹ̀ ní oní alif madi, nínú àwọn obìnrin tó pọ̀ yìí òun ò ní alif madi. So káfílì máa bá sì máa sọ ní èdè Lárúbáwá inshallah. So ibi bẹ́ẹ̀ láti dàdúró ní òní. So tó bá tún di ìjọjọ́ ẹ̀kọ́ mìíràn a tún máa bá lọ láti bí àwọn af'alul mudari'a, àwọn fi'lul mudari'. So inshallah tá a bá ní ìbéèrè ẹ̀já kan sí wa gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú. Bákan náà tí a bá ní àwọn anything tá a fẹ́ sọ ní comment section ní YouTube, so a lè kàn sí wa ńbẹ̀. Tá a bá béèrè ní ìbéèrè á dá wa lóhùn bí a ṣe ní ìkápá mọ́. So bákan náà tí a bá nífẹ̀ẹ́ sí láti darapọ̀ ní Facebook àbí ní Telegram àbí ní WhatsApp pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó kù
àti àwọn ẹ̀kọ́ tó ti ṣáwájú inshallah. So a tún kàn sí yín bẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní gbogbo jákèjádò àgbáyé, pàápàá jùlọ níbi tí ọmọ Yorùbá bá wà kó fi lè jẹ́ ìwúlò fún wa. So gbogbo àwọn eléyìí ẹ rí níbi àwọn description bí tá ti máa ṣàlàyé nípa ẹ̀kọ́, a fi gbogbo àwọn link yẹn síbẹ̀ inshallah. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.